ọkùnrin tí òun lóyún fún níyàwó rẹ̀ ṣèlérí pé òun á bá yé òun jẹ́ tó sì múṣẹ. Kódà ọmọ tóun gbé lọ́wọ́ tóun fi lọ́ọ́ fẹ́ ọkùnrin yìí ọmọ yìí kú sí i. ẹ̀sán bí ẹ wá gbọ́rọ̀ gbogbo ògbà kan láàmú sọ pé òkú àtòbò bó tiẹ̀ jẹ́ pé nǹkan tó dá wàhálà yẹn náà òkú àtòbò náà ni. ẹ ń bá sọ pé òwú òtẹ̀rù ẹ bá ń sọ fún pé wọn bá tó fi fọ́nà ló mú dání. ayé bẹ́ẹ̀ bá domi ẹ mọ̀mọ̀ gbé ń lọ bẹ́ẹ̀ bá dagbọ́n ẹ mọ̀ ta mi tọmọtọmọ tàwọn fáǹsì mi tó fẹ́ mi sí rere. ẹ mọ̀mọ̀ jẹ́ ń fẹsẹ̀ sílẹ̀ kí n wá fẹnu kọ ẹ mọ̀ jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. ẹ̀yin tó ní àsìkò ẹ̀yin tó ní ìgbà ẹ̀yin àgbààgbà ọlọ́jà ńlá tí pọn mọ́ tẹ̀sí ọmọ òkì fi ń wọlé ẹjọ́ ẹ pọ̀n mi ẹ mọ̀ jẹ́sẹ̀ mi ó wọlé. ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nutọ́ reality show Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ àjọ máa fetí gbéyàwó ọ̀rọ̀. ẹ wò ó wọ́n ní bọ́mọ kékeré ò bá débi ẹ̀rù nípa mo débi ẹ̀rù bà mí. kúlú sọ ayé kọjá bẹ́ẹ̀ ṣe rò ó. ẹlòmíì àti ẹ̀bọ́ ta kí ni gan náà ta ló máa pààyàn ẹ tẹ́ bá pààyàn ṣẹ́lẹ̀ jiyàn ní kábì káì tó bá tiẹ̀ wá pọ̀ èyí ò mọ̀ tiẹ̀ dá díẹ̀. àwọn ká tó mọ̀ sọ pé kọ̀rọ̀ ayé san ju kọ̀rọ̀ ọ̀run lọ ẹ mọ̀ gbọ́ tá ń bá yín sọ bẹ́ẹ̀. kọ̀rọ̀ ayé ìburú káyé má sọ wá sí kọ̀rọ̀ ayé káyé wọ́n má sọ wá mọ́lẹ̀ bí ẹran. mo rí mú ètè sọnù ọmọbìnrin kan ló sọ̀rọ̀ fún mi. ó gbẹ́jọ́ ọmọbìnrin kan wá bá mi ni. ó ní àǹtí Ṣeun ẹ gbà mí ìtàn tí mo fẹ́ sọ yìí mo fẹ́ farabalẹ̀ kó gbọ́. ọmọbìnrin kan tí mo mà lóyún fọ́kọ rẹ̀ mà lóhun ó bá mi délé ọmọ bá mi délé ọmọ gbọmọ lọ́wọ́ òun. oyún tóun tó bí fọ́kọ rẹ̀ kò mà tó jẹ́ kó dúró. eléyìí pọ̀ bó o lè ṣe mọ̀ pé òun ni ló bá send voice note kan sí mi. bó bá gbọ́ tó sọ wípé a ní mi ò ní gbarú ẹ níyàwó sẹ́ ó ṣe ìwọ mi ò ní gbà ẹ níyàwó kàkà kí n gbà ẹ níyàwó ó kó tẹ́mi lọ́nà kókó mi lọ fóbìnrin mi wá kò ní jẹ́ ìwọ máa fi hàn ẹ́ máa fi ẹ́ lákàlàkà wàá mọ̀ wípé kakílòbí lẹ́dà máa fi ẹ́ sí kọ̀rọ̀ ayé ẹ̀rù abá ẹ̀ bẹ́ẹ̀ lòun sọ fún ẹ ó bọ̀ ń sọ̀rọ̀ ogun ìwọ kí ẹ ló ti jẹ́ ṣé ẹ ní nọ́mbà arábìnrin yìí lọ́wọ́ ó bá lóun ní lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé ká ò ní rojọ́ kò ní ibi ó dùn ní òrò ló bá fún mi nọ́mbà yìí àgbàlagbà ni ẹ jẹ́ bẹ́ẹ̀ ìyẹn sí halẹ̀ tó báyìí bí ò bá ní nǹkan tó gbẹ́júlé kò ní mọ́ halẹ̀ báyìí wọ́n sì sọ wípé ìyẹn máa ń bi àgbàlagbà ní ká lè bá ráyé gbé abẹ́gbé láyé ẹnìkan kì í ráyé kó tó gbénú ẹ wọ́n máa ń ráyé fún ní gbé ni ìyá rẹ ni ó rà fún ọ tó fi gbénú ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé yìí ìyá tí wọ́n ń jẹ ìyá ìyá wọn ni wọ́n ń jẹ ìyá bàbá wọn ni wọ́n ń jẹ ẹ̀yin yìí ti wá ẹ ti fi sáìdì bàbá sílẹ̀ ìyálẹ̀ ń gbájúmọ́ bọ́mọ ó bá da látara bàbá ni so kó ranjú lẹ̀ kó mọ orú ọkùnrin tó bímọ fún bọ́mọ ó bá da látara bàbá ni ìpìlẹ̀ sí ọmọ. ẹ jẹ́ mọ́ bọ́rọ̀ mi wọ̀ torí pé ẹ má bá a lọ́hùn ló bá kú ibẹ̀ ń kọ́ là ń lọ léèsìn mo ní fún mi nọ́mbà ẹni náà dẹ̀ ń bá a sọ̀rọ̀ ló bá fún mi nọ́mbà wọn story yìí YouTube lẹ́ẹ̀ ti parí ẹ̀ tán ẹ ti mọ̀ pé 1 minute ẹ ti mọ̀ pé 20 minutes ni ọ̀ọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ ṣe ẹ sì mọ̀ pé a lè parí ẹ̀ ń bí àmọ́ gbogbo yín tẹ̀ ń bá mi lọ sórí YouTube tẹ̀ ń subscribe síbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sí òkè òkè bẹ́ẹ̀ lẹ́mú mọ́ ń ru sí òkè òkè bẹ́ẹ̀ lẹ́mọ̀ lọ ẹ̀ ní di atọ́rọ́ jẹ ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé lágbára lọ́wọ́ Elédùmarè ayé ò ní kí yín kú rọ̀jú ẹ̀ ń sọ̀pọ̀tì kárí àmì ni gbogbo ọmọ tó bá tara yín jáde pátápátá ló máa ṣoríire lágbára lọ́wọ́ Elédùmarè ọba mi òkè àmín. mo ní ẹ fún mi nọ́mbà rẹ̀ jẹ́ ń bá wọn sọ̀rọ̀ mo bá pè wọ́n Olúwaṣeun ọmọ Àkànjí ló ń sọ̀rọ̀ láti Gbẹ̀nutọ́ reality show màámi ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ ló bá ní ó Gbẹ̀nutọ́ àti Ṣeun
mo lé mi ní ó ní ọmọ olórí burúkú mọ́ sàǹfààní ti dọ́dọ̀ yín mo ní ẹ̀jẹ̀ ìbúrí àwọn olùgbẹ́bẹ̀ ìyá wa ó ní àti ṣeun ẹ̀wù ẹ̀ fi yẹn lẹ̀ wà láìsẹ̀ kò ní nífọ̀kànbalẹ̀ sẹ̀ mi ò ní yẹ ohun àtọkọ mi o mi ò dé ní bá jàjà ike máa lọ sọ́dọ̀ ẹ̀ máa lọ máa pariwo lé lórí ọlọ́run má jẹ́ òun ò ríru ẹ̀ òun ò ní pariwo ó ní àmọ́ òun á fi hàn wípé ká kílòbì lẹ́dà ó ní àti ṣeun máa fi sí kọ̀rọ̀ ayé kò ní déta ẹ jìbù rẹ̀ bẹ́ẹ̀ bá pa á tẹ́ ẹ sọ pé yín lẹ pa tí ò sí nǹkan tó fẹ́ mú yín fún ẹ bí mọ́lẹ̀ ẹ mọ̀ pé olórogún òsì yìí kì í ṣẹ̀bi obìnrin mo ní o kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ yìí ni kì í ṣẹ̀bi obìnrin kí ló ṣẹlẹ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ń rojọ́ ló bá ní ẹ farabalẹ̀ kẹ́ gbọ́tàn yìí dáadáa àti ṣeun ọmọbìnrin wa rẹ́ǹtì nílé ọkọ mi ni 3 bedroom flat lèmi àtọkọ mi jọ ń gbé ọkọ mi sì kọ́ 3 bedroom flat méjì ni àmúkàtọ̀ sọ pé àwọn èèyàn sọ pé wọ́n lè gbà ló fi yọ room self kan wọ́n jẹ́ fi 2 bedroom flat kan síbẹ̀ ó di àwọn mẹ́ta làwọn ń gbénu lé ọkùnrin ní kẹta ọkùnrin kẹta yìí kò níyàwó ńlé o kò lọ bá yẹn kó sọ pé òun lóyún fún un ọkọ tòun ló wá lóun fẹ́ onígbà tó ọmọbìnrin tó ń kọ́ lọ́kọ́ ń gbélé yẹn o ọmọbìnrin kan ní kọ́kọ́ ń gbé bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kò sùkútọ́ ọmọ yìí ọmọbìnrin yìí máa lọ náà mú òun dé àwọn sì jọ ń gbénu léwu ó ní àti ṣeun ó ń gbénu lé yẹn pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin yẹn àbúrò rẹ̀ lápè àbí fámìlì ẹ̀ lápè àǹtí yín ìgbà tó yẹ ọmọbìnrin yìí nípò fẹ́ travel pé àbúrò òun ni ó wà nílé o a sì gbá kámú bẹ́ẹ̀ njọ́ kan ọmọ rẹ̀ kékeré ló ń ké ọmọ yìí tí ń ké jù kí ló ṣẹlẹ̀ òun náà bá yomi lójú kí ló ṣe yín ní kò sí nǹkan lọ́wọ́ òun ní ibi ń pa àǹtí yóò fi nǹkan lẹ̀ ni òun sì wọlé lọ òun bú ráìsì òun bẹ́ẹ̀ wà òun bú òróró òun bú tòmátò òun bú gbẹ̀ òun gbé fún un láti gbà yẹn bóun ṣe fún un nìyẹn iṣẹ́ kí lẹ lè ṣe ok ẹ mọ̀ tó ṣẹlẹ̀ màá fi ń ṣàjọ tó máa lọ ṣe àwọn ó lè lọ kó lọ ṣiṣẹ́ kó dé ó láwọn iṣẹ́ tó máa ń ṣe tó lè dé ó ń bá ẹ̀rọ ṣiṣẹ́ so ti yé mẹ́rin ó ń bá àwọn èèyàn tajà so ó máa ń ṣe bẹ́ẹ̀ ó bá dẹ̀dẹ̀ ó bá ní owó tẹ bá ti ń pa ẹ má wọrí tó bá ti sóúnjẹ òun á máa gbélé fọmọ yín ó ló mọ yẹn bí pòun lòún bí ni lóbìnrin 4 lòún ti bí sí wọn ní kí ọkọ òun má fẹ́yàwó lé wọn ni òun ti mọ̀ pé bí kádàrá ṣe gbà ni ó lóun ní ẹ̀ńtọ́ ó ní àtọmọ ti àtọmọ tòun òun yàtọ̀ sí láàrin wọn bó ṣe wọ́n nìyẹn ìgbà tó yá kọ̀ǹténà tó fi ń tajà níbi tó ṣe ń tajà òun yìí lòun bá a rà á tó ń dáwó padà fóun kélekèle tóun sì gbà bẹ́ẹ̀ ó náà ti ṣeun lẹ́yìn ìgbà yẹn tó ra kọ̀ǹténà tán táwọn rí kọ̀ǹténà tán kí lóun fẹ́ ṣe ń bẹ̀ fíríjì òun lòun gbé fún tó ń lò pé fírízà àwọn kúkú wà ń bẹ̀ ni fírízà 2 làwọn ní òun bá dẹ̀ gbé kan fún ìkẹyìn àwọn ọmọ òun kan máa ń di o wọ́n lè di if síbẹ̀ ó tó bí òun bá dẹ̀ gbé fún pé kó máa fi ta mineral ó ní òun sọ pé òun ti taari ọkọ òun ni ò gba mineral wípé tóun bá ti ra mineral báyìí àwọn ọmọ òun púrúpúrúpúrúpúrú wọ́n ti mú ìgbà tó ọmọ òun kan tí di ẹ̀yọ lọkọ̀ òun kò máa ta mineral mọ́ ẹ̀yin ló máa ta mineral ní ibẹ̀ ó ló dé bẹ̀rẹ̀ business yìí ọlọ́run dẹ̀ gbà fún òun ló ń kọ́ bọ́n ṣe máa ṣe àwọn meat pie àwọn oríṣiríṣi òun ló ń kọ́ ó yá ẹ máa dín bẹ̀ yẹn ẹ máa ta ojú ọjà níbẹ̀ yẹn ó ló dẹ̀ ń ta gbà tó sanwó òun débi òun ẹ má wọrí àmọ́ òun máa ń fi síbi àjọ wá ti dájọ́ yẹn báyìí òun kọ́ máa kó number 1 fún ìgbà mi má ti kó number 1 ẹ kó last one ẹ rọ́jú dá fàájà tó bá wọn ní ẹ lọ fi ra nǹkan ó ní bí òun ṣe máa ń support ẹ nìyẹn ó ní ọmọbìnrin yìí wá wò sùn ó nígbà tóun lóyún lọ́mọ òun ò tiẹ̀ fẹ́ lóyún lọ́mọ òun ní òun fẹ́ try bí òun tiẹ̀ máa bí ọkùnrin kọ́kọ́ má lọ torí ọkùnrin fẹ́yàwó lóhùn òun dẹ̀ sọ bẹ́ẹ̀ ó ní ọkọ yín ò lè fẹ́yàwó lẹ́yìn ọkọ yín náìsì aṣọ tí ń dú ọkọ òun ní gbogbo táìmù yìí ó ní òun dẹ̀ lóyún ní oyún ẹ̀ ló ń wà nọ́mbà straight nọ́mbà kan máa ń pọkọ òun ọkọ òun ṣàṣe bákàbákà òun á sunkún ọmọbìnrin lóun máa lọ sunkún sí lọ́rùn pé ọkọ òun ti chíǹjì olóbìnrin kan tó fẹ́ gboko lọ́wọ́ kó lóun ṣàjẹ́ kó mọ òun kó jọ́kùnrin ó ní òun yìí ni gbogbo pàtí ex-boyfriend òun kọ́ send owó sóhun ọmọbìnrin yìí owó yẹn bí pé òun dá sí méjì tó ń fún ní àfún bẹ́ẹ̀ ni ó nígbà tó nínú oyún lòun wà tó sọ pé òun lóyún òun yà ẹ lóyún kíníkan bí a wà láàrin bí àwọn kọ̀ọ̀kan ni oyún yẹn sàtún wálẹ̀ láàrẹ̀ ó nígbà tó tẹ̀sùn yá
àti ṣeun òun ò bóyá ó lóyún òun ò mọ̀ kankan ó lọ́kọ̀ jíjọ́ kan ni àwọn fámìlì ọkọ òun wọn bá ṣe dé nìyẹn bó ṣe dé òun tiẹ̀ ó lóun fẹ́ lọ ibì kan ó ti tilẹ̀kùn àṣé mọ́tò tí wọ́n gbé wá àṣọ wà nínú mọ́tò ń bẹ̀ ọmọ bóun sọ pọ́pọ́ ẹ̀ ṣàṣemọ́ṣe o ó ní òun ti bímọ o lẹ́yìn ìgbà yẹn òun ti bímọ ń gbà yẹn o tó fi wá yẹn o tó fi lóyún mi tó fi wá yẹn o ní ọmọ òun lójú bíi 6 months lọ ọba ní ọkọ oníwàhálà tóun ronú gbà yẹn kò jẹ́ kóun lè dá ọmọ yẹn bí cs náà ṣe fóun o ó ní òun ṣáà ní gbogbo wàhálà tó pé òun mọ̀ pé ẹni tóun fẹjọ́ sùn náà ló kó wàhálà yẹn sí lọ́kàn o ọ̀nà bá sọ pé èèyàn fẹ́ rí òun wọ́n sàwọn sọ ní ilé ìtẹ́ wáyé wọ́n ti lóyún fún ẹ àbí ẹ ti ṣe débi oyún obìnrin kò wà kò bóun gbénu lé yìí o obìnrin tó bá lóyún fún kọ́lé tiẹ̀ fún o ó lóun bá tẹ̀sùn bá ṣe lọ́ní káníkà pọ̀ ìyẹn lóyún ẹni kò sí wàhálà ń bẹ̀ bí yóò máa lọ lé òun bá yárúkọ ìyá alágbèjà àbí wà lọ lé akọ̀wé kúrò ní fúláàtì tiẹ̀ bùkọ́ fúláàtì eléyìí ṣá kí wọ́n fẹ́ kọjá kẹ́rù máa bà mí kí mi ò lè ṣerú ẹ o mi ò forogún o mo sọ fún ẹ o mi ìfẹ́ wàhálà o wọ́n ní sọ pé o ò tiẹ̀ ní sùúrù náà mo ti mọ débi kó bá ti jókòó ní méjì mẹ́ta bóyá ọmọ wọn ti ṣe àṣemọ́ṣe nìyẹn ní bá ní kó ṣàṣemọ́ṣe ibi tó yẹ ṣe sí náà pé ẹran ọba ló fọ ẹran ọba ló fi iṣu ọba jẹ òní ìṣu ọba ló fi iṣu ọba jẹ ẹ já lójú ìyàwó yóò náà tẹ̀ fún lóyún àbí bí sáwọn pẹ́ ṣáàtì gbọ́ wọn sí kọ́nà kan ọba ní wàhálì ọba lọ mú wá nígbà tó mú wá ọba ní ìyá alágbájá ọmọbìnrin rọ ní abẹ́ ń ṣeré ọkọ mi nìwọ lóyún fún ọkọ òun nìwọ lóyún fún eré lẹ́ ń ṣe mọ́mí ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ ṣé rí ọmọ ilé oyún tó wà ní ẹ̀ kò ní bí kò ní gbẹjọ́ kí wá ṣe pé kò ní bínú lásán mi ní bẹ́ẹ̀ ṣorogún ó lóun wá fèsì ọkàn pé ìwọ fẹ́ pa òun ẹni tó ń bá òun wọlé tó ń bọ̀ òun jẹ tó ń bá bọ́ sọ́lẹ̀ fùtàn òun á gbélé lọ́wọ́ ni tó ń bá ra táìtì tí ò bá sáìsì òun máa lọ fún un pé kò sáìsì òun kó wò tó máa dá àṣẹ ẹni ẹni tó ń bá ń jẹun lọ́wọ́ tó bá wọlé báyìí òun á fóúnjẹ lọ́dọ̀ mú nǹkan lé ni ṣé pé ẹ̀jẹ̀ ti fẹ́ pa àwọn tipẹ́tipẹ́ òun lòun ò kú òun ló wá fún lóyún ó rí obìnrin míì fún lóyún kò sí wàhálà bó ṣe fẹ́ bí mo fẹ́ wò ó ní jọ yẹn ó ní voice note tó send sí òun ò ṣe voice note tiẹ̀ o òun ò send voice note sí o ẹbí lè bí òun tiẹ̀ fìjọ́ kan pé fọkọ mi sílẹ̀ òun sọ fún pé òun ò ní tú wọn àtọkọ òun ká àmọ́ òun àrán ní kọ̀rọ̀ ayé òun ò jẹ́ sí ìran o ṣé bóun ló ṣì wà bẹ́ẹ̀ yẹn ọmọ kan kú ọmọkùnrin ọmọ kan bí kí nìyẹn mi ó ní òun máa ba ayé ẹ̀jẹ̀ pátápátá ní sẹ́ẹ̀ ó ní àti ṣeun ó ní máa ba ayé ẹ̀jẹ̀ pátápátá ní ó ní ìbínú mo fi sọ̀rọ̀ àsọ̀n rẹ́kọ̀dù nǹkan tí mò ń sọ ó ti ń sẹ̀ǹdẹ̀ káàkiri nìyẹn èmi ò jẹ́ ránṣẹ́ èmi ò ránṣẹ́ o ó ní tímọ́tímọ́ òun ní sẹ́ẹ̀ ó ní òun ó ní ẹ̀jẹ̀ nǹkan aṣọ tó wà níjọ́ tó fẹ́ wá fi hàn mí tó fẹ́ wá fi hàn òun aṣọ tó ń wọ̀ níjọ́ òkú ìjà òun ni aṣọ táwọn ọ̀rẹ́ ń jòkó ya òun pé àwọn ọ̀rẹ́ òun ló wọṣọ yẹn òun tó mú àárín àwọn ọ̀rẹ́ òun ìgbà tó ń bímọ ọ̀rẹ́ òun kó sọ fún pé kóun ṣọ́ra fún ọmọbìnrin yìí o àwọn ọmọ sáàdì ìlú ẹ̀ yìí o ó ní àwọn ọmọ Oǹdó tán ṣóun ẹ̀ ṣe máa ra àwọn ọmọ Oǹdó tán ni pé kò lè tó bẹ́ẹ̀ ó ní ṣọ́ra o ó ní yẹn sì sọ bẹ́ẹ̀ fún òun tó sọ pé no kò ń ṣèyàn burúkú èèyàn gidi ni tọmọ Oǹdó tán bá ti ṣe rí nítorí nìkan òun lè sọ bẹ́ẹ̀ fún yẹn ó ní kí ni kò wá sọ fún wọn kó ń sọ pé nǹkan tán sọ fún òun padà ṣẹ̀dá òun lórí ó ní láéláé ó náà ti ṣeun dóò kò pẹ́ sẹ́yìn ìgbà yẹn ọmọ yẹn síkì mi ò sọ pé nǹkan kan ni ọmọ yẹn kú ṣé mi mo pa sọ̀rọ̀ bẹ̀ lọ́wọ́ mi ó jẹ́ ìtúyá náà wọ́n ní oyún tó ní pọ́pọ́ sí ó fẹ́ bímọ nǹkan ṣé mi mo pa èmi ṣé mi ní dókítà tó gbẹ̀bí ẹ̀ ṣé mi mo pa ọmọ ẹ̀ kó try oyún mi bí ó máa rí mi nìyí àmọ́ pé òun àwa sọ fún pé kó fọkọ òun lẹ̀ òun ò ní sọ fún tí ọpọlọ ò bá sọ fún wípé wọn kì í jẹ òróǹro mẹ́ran ẹjọ́ jẹ́ mẹ́ran náà tó bá ti lè jẹ́ ọmọ yìí sàtúbẹ̀rẹ̀ sí lérí ó tún ṣe pàpàpàpàpà ó tún lérí gidi gan ó bá ní ẹ calm down ó ní funny part of it ni pé òun ò mọ kókó òun ni wọ́n á sọ fún un pé ṣe bọ́ ọ̀rẹ́ àwọn ti jọ sọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀ káwọn kọ́ńtínú ọ̀rẹ́ àwọn lọ ni wọ́n ní tó yẹ kó tiẹ̀ jíjà òjò kó wá bẹ̀bẹ̀ kó mọ̀ pé òun ṣe nǹkan tí ò dáa ó lóun náà wà bọ̀ òun gúnná gidi a máa dálé òfófó kọjá
ìyàwó láńlọ́ọ̀dù ó ní funny part ni pé ṣọ́ọ̀bù òun tóun lò níwájú ìta níbi ẹ̀gbẹ́ yẹn ọkọ òun sáà máa ń bíríkìlà wà kán sọ ṣọ́ọ̀bù wọn bẹ́ẹ̀ wọ́n ní ẹ tó fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí bẹ́ẹ̀ ṣe fi rẹ́ǹtì níbẹ̀ yóò sọ pé o láìkí wọn àtò ṣọ́ọ̀bù síwájú ta rárá ó ní nǹkan ọ̀fẹ́ lò ní ó ní àṣẹ olórí burúkú náà bá yọ ṣọ́ọ̀bù ó lóun sọ fún pé tó bá ti bí dáa kó máa bọ̀ nínú ṣọ́ọ̀bù yẹn òun ò ní nà bóyá bẹ́ẹ̀ ló máa yarọ sí tó máa gbé ó kúkú tiẹ̀ ní ẹsẹ̀ alóhùn ò ní bá aṣọ orogún sẹ̀ òun ò forogún sẹ̀ gbà tó sọ́tún máa lọ bá ọmọbìnrin tó gbẹ́jọ́ wá sọ́dọ̀ mi sọ fún mi pé ẹ mọ woman yẹn rí pé láńlẹ́dì yín ni sọ pé láńlọ́ọ̀dù yín lẹ lóyún fún tẹ́ bá ti wà fọ́nọ́rẹ́bù tó pé láńlọ́ọ̀dù yín ló help yín time tẹ́ ní di help tẹ́ bá ti wà fẹ́ ní kó lọ gbélé fún yín tapápátá kí kátẹ́gùn ti fẹ́ sí wá fẹ́yàn tẹ́yìn àti ìyàwó ẹ̀jọ́ ń jẹ tẹ́ ẹjọ́ mu ibo náà ti ń ṣerú ẹ̀ bó gẹ́gẹ́ lẹ ṣe bẹ̀rẹ̀ ó ní yóò dáa fún mi olúwa fẹjọ́ ìyàwó ẹ̀sùn òun ni pé ìyàwó òun ó sọ pé òun yàn àlè ìyàwó òun ó sọ pé òun fẹ́ òun tẹ̀lé tẹ́yìn náà bá yàn àlè ẹ má yàn mọ́ ó ní ṣọ́ọ̀bù ló wá bá òun jọ náà nílé tẹ̀ ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ó lóun ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ó nígbà tó dẹ̀rọ ojú ọ̀yàn tán ṣe bẹ́ẹ̀ yín lélẹ́ yìí tẹ́ ẹ̀rọ ọkùnrin tọ́jú yín tẹ́ ẹ̀ ń tọ́jú ọmọ yín tẹ́ ẹ̀ gba ṣọ́ọ̀bù tẹ́ ẹ̀ ṣe kí ló ní rárá o kò easy o èyí tẹ́ ẹ̀ máa ń fobìnrin mí compare obìnrin yín àtẹ̀yìn single mother kan ilẹ̀ máa sọ pé ìwọ ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ tó rọ́kùnrin máa fún ẹ lówó báwọn ṣe wáyé ọkùnrin kòkó fáwọn lówó ń tà wọn o dẹ̀ mọ̀ pé ní wọn deep down ní ọkàn rẹ̀ ìwọ gan fẹ́ kọkùnrin fún ẹ lówó o rọ́kùnrin fún ẹ lówó ni o dẹ̀ fi ẹnu ẹ yẹn because you have platform o dẹ̀ fi ba relationship àwọn kan jẹ́ ẹ̀san ń bọ̀ wá báyìí o ẹ̀san ń bọ̀ wàláhì ẹ̀san ń bọ̀ ó ní bó ṣe rújọ́ fún ọ̀tọ̀ ó ní òde ni ok o kò sí wàhálà onídè gba nọ́mbà wọn pé ẹni tí tó bá ti rí kó máa fi sùn wọn máa fi support wọn onídè láwọn consent 10,000 sóhun òní ẹ ṣé o òun dẹ̀ lọ báyà wọn pé ẹ bá mi kí dáàdì lágbájá wọn fún mi ní 10,000 naira òun wá ó ní ìgbà tí àwẹ̀ yorùbá ó wá padà pé ń pé òun ò fẹ́ kó máa sọ fún ìyàwó òun pé ṣé òun mọ bí ọ̀rọ̀ obìnrin ṣe jẹ́ kó má sọ wípé ìyẹn kan wà láàrin àwọn ó ní tó kẹtẹ lọ́run ìbò ń sọ fún ìyàwó ẹ̀ sọ pé ìyẹn woman tí ìyàwó láńlẹ́dì yẹn sọ pé ọkọ òun fún 10,000 ó rò bó níranù bí àwọn obìnrin tó ń gbé káàkiri nìyẹn torí ó trust ẹ̀ wípé kò lè fẹ́ ọkọ òun ó trust ẹ̀ wípé kò lè gbà fọ́kọ òun so ìyàwó kàn lè bọ́kọ̀ ẹ̀ pé ẹ ti fẹ́ gbéra ní lọ́dọ̀ ìyá lágbájá lè ṣílẹ̀ ẹ ti bẹ̀rù sí yín so ọkọ wa lọ sọ pé ó máa bí àmọ́ òun fẹ́ ni ó ní ìbọ̀lẹ̀ kejì wọn tó fún òun 10,000 naira ẹlẹ́kìtà sọ pé ẹ̀yin ò kí ń jáde ni ẹ jẹ́ kó òun gbé òun jáde ó ní bó ṣe ti pé àwọn gbéra àwọn jáde nìyẹn òun ti sọ pé síyàwó yóò ní mọ̀ pé síyàwó mi bá mọ̀ gan ní ẹ̀ máa dùn pé ẹ̀yin ni mo fẹ́ pé torí pé ìyàwó mi láìkì yín ó ní torí pé sọ pé ìyàwó ẹ̀ láìkì òun lòun ṣe wò pé ok gbà tí ìyàwó ẹ̀ sì láìkì òun yẹn tóun bá fi ọkọ òun ní ìyàwó ẹ̀ láìkì yín ìkọ́bà kẹ́ ẹ fi ọkọ ẹ̀ lè máa fi san oore fún gbogbo nǹkan tó ṣe fún yín kẹ́ ẹ fi ọkọ ẹ̀ lè máa fi san oore fún náà kí lè fẹ́ ṣe sí ọmọ tẹ gbédébẹ̀ ó kú oyún tẹ ẹ ní ọ̀nà kí lè fẹ́ ká ṣe báyìí ó lóun rẹ́dí láti fọkọ ẹ̀ lẹ̀ ẹ jẹ́ ń bá wọ́n máa yìí sọ̀rọ̀ tó bá sọ pé òun gbà ó ẹ̀ ló mà mo ló sọ pé òun rẹ́dí láti fọkọ yín lẹ̀ àwọn òun olówó àti gbalé ó ní kó sọ fún kó gbalé fún òun kó sọ fọkọ òun kó gbalé fún ó lóun ní kọ́kọ́ má fẹ́ yàwó lé òun o àǹtí ṣe má ṣe òun gbọ́ o tó lóun mọ̀ pé máa sọ online ní tó ń sọ ni pé kò yẹ kó jẹ́ ẹni tó súnmọ́ òun tó jẹ́ ẹni tó súnmọ́ tóun ti mú bí ọmọ ìyá ó lóun mọ̀ kọ́ mẹ́ máa kú ó lóun gangan lòun tájẹ́ẹ̀tì so atakóró wọnú àdúrà òmò ọmọ ẹ̀ wọnú ẹ̀ nìyẹn mo ní ó ní bẹ́ẹ̀ ni o tó bá ti ní o fẹ́ fọ mo sáà bẹ kó tó gbà nǹkan mo bẹ fóònù ẹ̀ bẹ̀ ó ní kò sí wàhálà ní tó bá ti fọkọ̀ òun lé olóòmọ àwọn àwọn tẹ́ẹ̀jọ́ rìn tó mọ orú nǹkan tó wà nínú wọn wọ́n máa pọ̀ a kàn wúra wa báyìí ni o a jura wa lọ ti jàkadì tó kọ́ bá a ṣe fowó jura wa lọ a tún jura wa lọ́nú ẹ̀mí a tún jura wa lọ èyí ò mọ̀ jùyàn lọ ní kábíyèsí Elédùmarè o tó tó ìbà àgbàlagbà tí ń bẹ nílé tó tó ìbà ọmọ kékeré tí ń bẹ lájò tó tó ọkùnrin tó tó obìnrin ẹ̀yin ìyá mi òṣùnù gapá ní má wàá gún olókìkí òru èmi bẹ̀ yín o ẹ má jẹ́ ń fẹnu gbó bí ọwọ́ o ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ ẹ má jẹ́ ń yọ dànù bí ọmọ ọwọ́ ẹ ṣàánú fún mi àwọn ọmọ mi ò gbọ́dọ̀ dòkú èmi náà ò gbọ́dọ̀ dòkú owó apani agbénipa ò gbọ́dọ̀ tẹ̀mí àtàwọn olólùfẹ́ mi. ó wá ní tó bá ti rẹ́dì
wọ́n á ní kó sọ fún máa yẹn ó ní máa gbà ó ṣe wá sọ fún máa yẹn wọ́n ṣe wá lọ gbalé fún ìgbà tí máa yẹn wá gbalé fún I was part of it tí máa yẹn fi gbalé fún nígbà tó gbalé fún tó wọ́n ṣe gbogbo ẹ̀ tán torí ẹni tó bá gbalé náà a plan yẹn ni wọ́n plan everything ni nígbà tó kówó fún ẹni yẹn tó sanwó sí wọn báyìí àwọn agent yẹn tó ń gbowó báyìí wọ́n dówó padà fún lady yẹn gbogbo owó yẹn ó ṣàwọ̀ lady yẹn mo ní ìfẹ́ wé ó kúrò láti yànnà pàjá Ṣàngó Ọ̀tà ló lọ gbalé sí àtọkọ àti ìyàwó kọ̀ńténà yìí náà wọ́n náà ló bá ta kọ̀ńténà yìí ó ní máa lọ gbé fíríjì kó wá gbé òun ti fún ní fíríjì náà òun ní gbà padà lọ́wọ́ ẹ̀ gbogbo tó wà ń bẹ̀ wọ́n máa ló bá pa tó fi wá kúrò ń bẹ̀ ó wọlé pọ̀ ló mọ ó lọ ní kódógbó ló lọ gbogbo tó gbà lọ́wọ́ máa yẹn àwọn fẹ́ ra fóònù àwọn fẹ́ ra gbá àwọn fẹ́ ra owó ni ṣé nígbà tó lọ fi rẹ́ǹtì níbẹ̀ ibẹ̀ ló wà díẹ̀ ní tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ọ̀rọ̀ kò ṣe ọ̀rọ̀ last year ọ̀rọ̀ 2024 ni 2025 la yanjú ẹ̀tàn gbogbo ẹ̀ lọ báyìí ìdí tí mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ni pé wúmà tí tó fẹ́ yàn yìí ó ṣẹ̀ṣẹ̀ bímọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni torí bó ṣe débẹ̀ ló tún ti rí ẹnìkan ìyẹn ò níyàwó níná ló ti fẹ́ tó tẹ̀ bímọ ọkùnrin làǹtìlanti àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè ìjì ayé fìlágàlagà o ilé ọkọ míì ó ń gba ẹ̀mí àwọn míì ilé ọkọ míì ó ń gbọmọ lọ́wọ́ àwọn ẹlòmíì mo wá gbàdúrà fẹ́mi àti ẹ pé ibi tá a lọ tí wọ́n ti gbọmọ wa àbí tí wọ́n ti gbẹ̀mí wa Ọlọ́run ìjì alẹ́ lọ́bẹ̀ ẹ fi èyí kọ́gbọ́n o bẹ́ẹ̀ ni ẹ fi èyí kọ́gbọ́n nítorí wípé ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹni tí ò fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ló máa ń pe àgbà ní wèrè o ẹ jẹ́ àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹ ṣé.